Yeah, good morning everyone. My name is Olatayo Amokade. As you all know, Ijebu from Ilishaga, Kanowo. This video is going to be short and I want everyone to listen and listen good. Surely, má bá anybody jà o. Gbogbo anybody tó bá ti bájà, gbìyànjú kó parí ìjà pẹ̀lú lágbájá àti Tàbẹ̀dù. Bó tilẹ̀ wọ́n kó bá wọn jà tó. Nítorí pé ọjọ́ tá bá bímọ, ariwo máa ta, lágbájá bímọ Tàbẹ̀dù bí ẹ kú oríire. Ọjọ́ tí èèyàn bá tún jáde láyé, ọjọ́ yẹn náà tún ṣe kíni, ariwo á tún kàn. Tó bá tún wá jẹ́ ẹni tó súnmọ́ yàn, ẹni tí èèyàn close mọ́, má bá lágbájá jà, má bá anybody jà. Ẹni tó bá bá jà, tẹ́ bá gbìyànjú tẹ́ bá parí ẹ̀, ẹ rí parí. Tẹ́ bá dẹ̀ parí ẹ̀, ìyẹn ò rí sọ wípé kẹ́ má ríra àbí kẹ́ ríra kẹ́ má kíra. Gbogbo anybody tó bá ní fídíò àbí picture anybody lọ́wọ́, no matter tí wọ́n bá celebrate ẹ àbí wọ́n celebrate ẹ, má bínú sí anybody nítorí pé ilé ayé ìyá wa máa yìí lọ ni. Àwa tá à ń sọ̀rọ̀ yìí náà, a máa dàgbà, a máa darúgbó, a máa lọ́njọ́ kan. Àwọn tí wọ́n ń wò wípé kí ló ṣe jẹ́ ojúbọ òun nìkan, àtàwọn tí wọ́n fẹ́ fi fídíò ní views, àtàwọn tó fẹ́ fi picture ní, tó fẹ́ fi ní likes, tó fẹ́ fi ní comment lórí page wọn, kì í ṣe pé àwọn náà máa fi ayé sílẹ̀. Ilé ayé tó kéré jù, ó simple. So posting someone that pass away or kò tí pass away àbí kíní kan tá à ń celebrate ara wa àbí tá à ń dedicate nǹkan kan fún nǹkan kan, jẹ́ kí olúkálùkù ṣe nǹkan tó bá wù. Jẹ́ kí olúkálùkù fi nǹkan kó fi page ẹ̀ ṣe nǹkan tó bá wù. Àtàwọn bloggers o tó fẹ́ fi lágbájá ní views, àtàwọn kíní kan tó fẹ́ fi wò pé jẹ́ kí n fi ní comment tó pọ̀ page mi làwọn èèyàn wá wò pé ìyá ó máa ti lọ o. Gbogbo wa la máa drop phone yẹn, la máa drop aṣọ yẹn, la máa drop ata gbogbo nǹkan tá ní la máa drop. Glory be to Almighty God. Yeah, a quick one. Ẹ jọ̀ọ́, ìwọ tó mọ̀ pé èmi àti ẹ, we've been on set. I'm talking about movie set. Àtijọ́ art. I'm talking about gbogbo àwa tó jẹ́ film producer pátápátá. Ẹ̀yin colleagues mi, ẹ̀yin ọ̀gá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi nínú iṣẹ́ movie industry tẹ́ ń ṣe dáadáa nínú ayé àtàwọn tí ó kù díẹ̀ káàtó fún nínú movie industry, gbogbo alamade bẹ̀. Ṣùgbọ́n this message is for everyone àti client mi tí mo ti ṣe MC fún. Mo fẹ́ sọ fún yín, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, please right now ó ṣe kókó, ẹ check on me, ẹ check on me, check on me. Ẹ jẹ́ ká máa check on ourselves, ẹ jẹ́ ká máa check on ourselves, ẹ ká máa béèrè àlàáfíà ara wa. Ìwọ tí mo ti gba screen ẹ̀ kọjá rí, ìwọ tó ti pè mí tí mo ní èlò ló fẹ́ fún mi, tí mo dẹ̀ decide ẹ, tí mo dẹ̀ ṣe kíni, tí mo art to lodge mi sóòtẹ́, tí mo dẹ̀ kúrò, àbí nígbà tí mo ń ṣe production mo ti pè ẹ́, o ti wá art lọ́wọ́ dọ̀ mi, o ti pass through iwájú mi rí, pè mí béèrè àlàáfíà mi. Ẹ jẹ́ ká máa check on. Tó ẹ̀yin èèyàn wa, ẹ máa ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí òṣèrékùnrin tí ó wà nínú fídíò tí wọ́n mọ̀ sí Ìjẹ̀bú tí ó sọ nínú fídíò tí ẹ ṣẹ̀ wò tán yìí. Ẹ ti gbọ́ àwọn àmọ̀ràn tí ó gbà, sì ti gbọ́ bí ó ṣe wàásù fún àwọn kọ̀ọ̀kan náà yìí tí wọ́n bára wọn jà nínú Yorùbá movie industry lórí òṣèrébìnrin yìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọnù sí ọwọ́ ikú láìpẹ́ yìí, Ọ̀wẹ̀ Adémọ́lá. Ẹ ti gbọ́ ọ̀rọ̀ arákùnrin yìí o, ẹ̀yin èèyàn wa. Ẹ jẹ́ ká máa ṣe kíni, check on ourselves. God bless you all. God bless everybody. Ọdún ayọ̀ lèmi àti ẹjọ́ máa ṣe.